èèyàn ní ilé ayé tá a wà èèyàn ò kì í máa ń fi agídí sọ pé kí wọ́n àwọn ènìyàn respect òun. No, you don't do that. You don't force people to respect you. Never. Ìyẹn kọ́ náà ń pè ní respect. Ìyẹn ti bọ́ sí anarchy, ó ti bọ́ sí tyranny. Kéèyàn máa kó ní ìwà tó jẹ́ pé ìfipá ṣèjọba. Mi mọ nǹkan táwọn olóyìnbó tí wọ́n ń pè. So ìfipá jẹ gàba la lè pè. Ìwọ kọ́ ni wàá sọ pé aráàlú o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ gbọ́dọ̀ fẹ́ràn mi. Rárá, ìwà ẹ ìṣe ẹ ló máa mú kí gbogbo ìlú sọ pé lágbájá ni o tàmẹ̀dù ni o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń wo fídíò yìí gbogbo yín lẹ́bùn òtítọ́ máa ń lékè ni òtítọ́ máa ń sọ nínú òmìnira ni. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́ ká bá lè lékè ní gbogbo gbà. Ẹ jẹ́ ká dúró lórí òtítọ́. Yóò lékè dandan, yóò lékè dandan, òtítọ́ yóò lékè dandan, òtítọ́ máa ń lékè ni. Gani Adams àtàwọn ikọ̀ ẹ̀ mo rí wọn tán tiẹ̀ wá kóra wọn jọ tán wá ń pariwo ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹ̀yin lẹ ń dààmú ara yín. Bàbá mi kan gbọ́dọ̀ Ọmọlúkà ẹ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani máa fi Gani ilẹ̀ òótọ́ ni ṣùgbọ́n tá a bá ní ká fòkú wèrè sílẹ̀ fún wèrè asúnjẹ. It is obvious pé Gani ti rí wípé òun ti tẹ́ kọjá àfẹnusọ. Wọ́n wá ń wá imagine kí Gani gbé ọtí ó gbé ìgò ọtí ṣìnáàpù èmi náà ní síbì ó gbé ìgò ṣìnáàpù ó bu ọtí ó ń bù sílẹ̀ ó ń ṣàdúrà ó ń ṣe lóun ṣe àdúrà ó ń ṣe èpè fáwọn ọmọ Yorùbá. No, ẹ̀yin ọlọ́pọlọ pípé ènìyàn ẹ̀yin jẹ́ ní làákàyè ní òtítọ́ àtòdodo ẹ gbé méjèèjì yẹ̀wò. Lọ́jọ́ wo ni Sunday Ìgbòho jáde síta tó lọ ṣépè fáwọn kan ti rí pé ẹ̀yin ṣépè fún mi nítorí pé ẹ bú mi tó gbé ọtí síta tó ṣépè fún wọn jọ̀wọ́ lẹ rí. Ìyẹn nìkan tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọkùnrin tí wọ́n pè ní Sunday Ìgbòho yìí àyànfẹ́ Olódùmarè ni. Èmi sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ni Sunday Ìgbòho ò ní síbi tó wà ìmọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí nínú TikTok ẹ máa like wọ́n ti ń flag mi o. Ẹ má jẹ́ kán block this very account ẹ máa like ẹ fún mi ní like ní pápápá ẹ jẹ́ kó wọ 1000 like ẹ̀yin wọ̀nba ẹ̀yin tẹ́ ẹ wà ń bí wọ́n ti flag ẹ tètè fún mi ní kíákíá kẹjẹ́ kó wọ 1000. Èèyàn iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ṣe ló máa mú káyé nífẹ̀ẹ́ ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ rí pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mọ́ mo ti kúrò lórí ẹ̀ torí mo rí i pé pé tá a bá tún sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams bígbà tó jẹ́ pé a tún promote ẹ̀ lójú tèmi ni táwọn dìdìrí díròbó tó dẹ̀ ń tẹ̀lé tí wọ́n ń pọ́nlé ni wọ́n bá títí náà ni o táwọn wọ̀nyẹn bá máa sọ̀rọ̀ wọ́n ní Àkúrẹ́ ẹ ti lómi tẹ́lẹ̀ Gani ti lókọ ó ti lókìkí ó ti ṣe irú òkìkí wo ni Gani ní irú orúkọ wo ló ní. Orúkọ tó jẹ́ pé orúkọ tó ti ní ìbàjẹ́ nínú orúkọ tó ti di pẹ̀tà tẹ́lẹ̀ yìí pé ìwọ ló pa ẹni tí ó pè ẹ́ pé máa bọ̀ wá bá mi ṣe nínú iṣẹ́ wá bá mi jẹun ìwọ ló ṣekú pa nípa ìwà àti ṣe ẹ. Gani ló ṣekú pa bàbá Fáṣẹ̀hùn. Gani níṣẹ́ owó ẹ̀ ní nígbà tó gbógun ti bàbá tó gbógun ti lọ́tún lọ́sì bàbá ìkówó jẹ bàbá bayé jẹ bàbá ìkà ni bàbá ṣe tí bí ó ṣe tọ̀hún Gani gbógun ti bàbá yẹn dé end of the day rabaraba ẹ̀ ló pa bàbá yẹn. Ìwọ tó ń pẹ òdà tẹ́lẹ̀ náà ẹ jẹ́ kí wọ́n máa mú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí wọ́n máa ṣàlàyé kí wọ́n máa analyse lórí ẹ̀ ní kankan ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ fẹ́ yànnàná pé yín èèyàn ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò àti ààfin kábíyèsí aláyélúwà Oòduà tá a lọ sáfihàn ìyẹn ò ní Ilé Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ àrólé Oòduà lè yín pé lọ́dọ̀ tèmi kì í ṣàrólé Oòduà gangan ló dé. Bàbá yẹn ti ní sùúrù jù
inú mi dẹ̀ dùn torí pé kí ni èèyàn tó wá yẹn ó yàtọ̀ sí èèyàn tí ó bá wa ń gbé lọ́ọ́lọ́ọ̀ yìí. Ẹ rí i pé gbogbo nǹkan ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ló fi yàtọ̀ sí gbogbo ọba tó kù, gbogbo nǹkan ló fi yàtọ̀ sáwa èèyàn tó kù. Jẹ́ kí n sọ kinní kan fún yín, gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jà, ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé ìlara wà lára tó ṣekú pa gbogbo wọn. Ẹni bá dẹ̀ ti ní ìlara gbígbóná tí ò bá ti para ẹ̀ á pọ̀ ọmọ ẹ̀, tí ò bá pọ̀ ọmọ ẹ̀ á pàyàwó ìkan ṣàṣe kan. Wọ́n ní ìlara títí ní ọjọ́ tó lóye Sunday ọmọ Adéyẹmọ tó lọ sí ààfin kábíyèsí Ọ̀jájá. Tí Sunday Ìgbòho bá lọ sọ́dọ̀ kábíyèsí ni pé ẹ wá o kábíyèsí, àwa ìrù ẹkùn afẹ́ fi ìrù ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin sì ní bàbá wa àkọ́kọ́, the grand patron, grand life patron of ìrù ẹkùn. Àdẹ gbọ́dọ̀ fi ìrù ẹkùn lọ́lẹ̀ ká má dọ́dọ̀ yín bàbá, ẹni tí ó máa darí nípínlẹ̀ Ọ̀ṣun òun rẹ̀ ò ní mo wá bá yín. Tí Sunday Ìgbòho torí ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá nìyẹn. Bàbá dẹ̀ rèé, bàbá jẹ́, mo ti sọ fún yín, àkàndá ènìyàn ni, kì í ṣe ordinary person bíi ti àwa wọ̀nyí, kì í ṣe ordinary person bí àwọn ọba kan, kì í ṣe ordinary person bí àwọn orífraf kan tó pera wọn ní kíní kan tí wọn ò dẹ̀ jẹ́ kankan. Òun ni bàbá ṣe fojú inú kọ́ rẹ̀ bá a gbọ́dọ̀ ti Sunday Ìgbòho lẹ́yìn. Ẹ lọ wo fídíò àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kábíyèsí Ọ̀jájá, ẹ lọ gbọ́ àwọn tó sọ nípa Sunday ọmọ Adéyẹmọ. Abẹ́ rò pé èèyàn lásán l'Ọ̀jájá ni. Àwọn wọ̀nyẹn lo ojú táyé, wọ́n ń lo ojú inú, wọ́n tún lójú tẹ̀yìn, kò sí ojú abetí lukara bojú lukara ni bàbá tó ń pè ní Ọ̀ọ̀ni ìrìṣà yẹn. Ọ̀ọ̀ni òrìṣà náà pé òrìṣà ni. Wọ́n mọ bí nǹkan ṣe ń lọ, wọ́n mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la, ẹlẹ́nìkan ò mọ̀ ọ̀la, òótọ́ lè má mọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn ń sẹ́ǹsì ẹ̀, wọ́n sẹ́ǹsì tó máa ṣẹlẹ̀ lọ́la. Wọ́n ti rí, wọ́n ti gbé Sunday Ìgbòho yẹ̀ wò, wọ́n rí pé eléyìí ò kì í ṣe ẹni tó ń dalẹ̀, ọmọ gidi leléyìí, ẹ jẹ́ ká mú mọ́ra. Ìyẹn ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tó gbé lọ́jọ́ náà lọ́hùn. Ẹ máa bá mi kọ́mẹ́ǹtì, wọ́n flag programu yẹn, ẹ mọ̀ pé mi ò ń sọ bẹ́ẹ̀, mo rí i pé wọ́n flag mi ni, ẹ kọ́mẹ́ǹtì kẹ́ like kẹ́ share. Bàbá dẹ̀ sọ̀rọ̀, Sunday Ìgbòho wá síbẹ̀ kò béèrè nǹkan. Ó ní bàbá ọmọ yín ẹ sábà wà fà mọ́ra, àwọn tó bá gbogbo tẹ bá lè fi tìlẹ̀ ẹ bá fi tìlẹ́yìn kí ó lè rí iṣẹ́ ìlú ẹkùn ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ní ìrìṣà máa sọ̀rọ̀, bàbá lòun fún Sunday Ìgbòho àti ìlú ẹkùn gbogbo wọn papọ̀, lòun fún wọn ní 100 million. Ó lóun dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òun ni pé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lòun máa bá sọ̀rọ̀. Kí nìdí? ẹ jẹ́ sọ ìdí méjì fún yín tí bàbá fi ṣe léyìí. Èèyàn máa ń fi ọpọlọ ń darí gbogbo téèyàn bá fẹ́ ṣe ni. Ọpọlọ pípé, thank you Adéwálé Abdulwasiu, lèèyàn fi rí ìrìn àjò. Sunday Ìgbòho bẹ̀rẹ̀ ìrìn àjò láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá, kò bẹ̀rẹ̀ 10 kọ́bọ̀ lọ́wọ́ anybody. Ọjọ́ kan mo ṣe prógrámù bí mo sọ fún mo ní London State, mo láwa ẹrù ẹ̀pà nílò ìrànlọ́wọ́ yín o, mo láfẹ́ gba ṣọ́ọ̀bù afẹ́ ṣe o. Ẹnìkan sọ fún olóyè, mo wá ṣe prógrámù lórí olóyè pé ọmọ lúkà kí ló dé? Mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o. Kó tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi kiri pé mo ń béèrè owó, mi ò béèrè owó. Ṣé mo sọ fún ẹ pásìkò tó láti gba ṣọ́ọ̀bù tí mi ò ní ṣe ni àbí kí ni àbí gba ọ́fíìsì tí mi ò ní ṣe kí ni kan? Àpò olóyè ẹ̀ mọ́ bínú, màá lọ ṣàtúnṣe, mo dẹ̀ jáde mo sọ̀rọ̀. Olóyè ò béèrè 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Wọ́n pe àpèjọ àwọn lọ́balọ́ba níbi ọdún kan àbí méjì sẹ́yìn tẹ́ bá gbàgbé. Nínú ìpàdé yẹn, kábíyèsí Ọọ̀ni ìrìṣà wà ńbẹ̀. Ó dà bàbá wa Olúbàdàn ò tí ì jẹ nígbà yẹn. Ọlọ́wọ̀ wà ńbẹ̀, Ajérò, àwọn ọba lóríṣiríṣi ọba lọ rẹpẹtẹ ibẹ̀. Wọ́n pe Gani síbẹ̀. Gani bá sọ̀rọ̀, ó ní kan lọ wá owó wá 2 billion. Kò sẹ́ni tí ò mọ̀ pé ìrìn àjò yẹn kò sí bó ṣe lè ṣẹ́ láì náwó, kò sí. Ìrìn àjò yẹn kò sí bó ṣe fẹ́ ṣe láì náwó. Owó náà fi ń rìn. Ṣùgbọ́n Gani gbé owó yẹn ló kọ́kọ́ gbé síwájú torí pé kí ni tó ń lé ọ̀tọ̀ ní. Tó bá rí èèyàn kan tó jù ẹ́ lọ, tó bá ń lé lọ́nà tó tọ́ kó o lè bá
bóyá tó bá ṣe é ṣe torí ẹ bá gbà fún ẹ orí á jẹ́ kó o kọjá ẹ̀, ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lé tó ti wá kúrò ní lílé tó ti wá ń lépa, ọjọ́ yẹn ló máa ṣubú yakata. Àgàgà kó wá jẹ́ àyànfẹ́ Ọlọ́run bíi ti Sunday ọmọ Adéyẹmọ. Mo ń sọ fún ẹ̀yin èèyàn, ẹ má rò pé oògùn kan ló jẹ́ fún Sunday, ẹ má rò pé oògùn ló jẹ́ fún, ẹ má rò pé ọṣẹ ló wẹ̀, ẹ má rò pé àwúre ló ṣe rárá. Ọlọ́run yànfẹ́ ni. Tọ́lọ́run ò bá yànfẹ́ kò kàn ní jẹ́ ẹni tí àtàmọ́dé àtàgbà àtọ́ba àtìjòyè àtẹrùgbò àtàwọn ògidì ọmọ tí gbogbo wọn kò máa yànfẹ́ bẹ́ẹ̀ tán kò máa fẹ́ràn ẹ̀. Ọlọ́run ló fi ìfẹ́ ẹ̀ sọ́kàn gbogbo ènìyàn pé ẹ máa fẹ́, torí pé kí ni eléyìí ẹni tẹ́mi fẹ́ ni ẹ má bàjá. Bí orin tí wọ́n máa ń kọ fún gómìnà wa bí pé máa bá jà máa bá bínú gédégédé o, ẹ̀nà ọlọ́run bá ti lẹ́yìn rẹ̀ èdú bá jà o, ẹ̀nà ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o rábẹ́. Ìyẹn ni pé máa bá jà máa bínú sí ẹni tí ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ kò mà ṣe é bá jà. Òun lọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho gbé ọ̀rọ̀ wípé òun á ná owó, òun ò béèrè owó lọ́wọ́ yín, gbogbo yín lẹ fi tí yín pọ̀, gbogbo yín lẹ fojú yín rí ibi tí Sunday Igboho ti sọ, ó ní ìbéèrè owó, ẹ ṣáàyànda mi kémi tiẹ̀ lọ mọ́ ojú wọn ná. Àtẹni tó sọ wípé ẹ lọ wá 2 billion, ẹ lọ wá 3 billion wá, ẹ lọ wọ́wọ́ wá ká lè fi ṣe. Ṣé rí pé ìyàtọ̀ wà ní àwọn méjèèjì? Àwọn ọba tí Igboho sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ wípé ẹ owó béèrè owó, ẹ ṣáà àkọ́kọ́ tì mí síbẹ̀ náà. Ṣé ẹ rò pé àwọn ọba yẹn ò gbọ́n ní? Ṣé ẹ rò pé wọn mọ̀ pé Sunday Igboho máa nílò owó ni? Wọ́n mọ̀ pé ó máa lo owó. Kì í ṣe yẹ̀pẹ̀ ló fẹ́ lò. Nínú ìrìn àjò lẹ́nu tí Sunday Igboho bẹ̀rẹ̀ irú ẹkùn, tí wọ́n bá jáde tí wọ́n ṣe tọ́ ẹ̀ẹ̀kan péré ẹ̀yìn fúnra yín rí oye mọ́tò tí wọ́n kó jáde. Wọn ò ná rárá lówó epo lójúmọ́, wọ́n ná wa ó kéré, wọ́n ná 1 million, pé wọ́n rọra dín owó kù, wọ́n ná kù ní fẹ́rẹ́fẹ́, wọ́n ná 1 million naira. Àbí Sunday Igboho kọ̀wé ó béèrè owó lọ́wọ́ yín? Ta ló béèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín? Kì í ṣe pé kì í náwó, ó ná owó. Àwọn aráàlú dẹ̀ mọ̀ pé ó ná owó. Àwọn bàbá wa kábíyèsí lọ́balọ́ba wọ̀nyí wọ́n rí, wọ́n dẹ̀ mọ̀ pé ó ná owó. Ṣùgbọ́n Sunday Igboho ò fi owó síwájú. Ó ní ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kojú wọn ní tí mo ní, ẹ jẹ́ tiẹ̀ fi máa kojú wọn. Ibi tó ti bẹ̀rẹ̀ sí ní gba yìí nìyẹn. Ẹ wá fi wí ẹni tó sọ yín pé rárá ẹ gbowó wa, a nídìí oye bílíọ̀nsì, ẹgbẹ́ bílíọ̀nsì sílẹ̀ ká lè rí bílíọ̀nsì lò. Ìgbà yẹn la lè rí sẹ́yìn ṣe. Ẹ̀yin gómìnà ẹ pè wá, tẹ́yìn gómìnà ò bá pè wá àrí lè ṣiṣẹ́. Ṣé ní pé ìyàtọ̀ wà ní méjèèjì? Sunday kò gbéraga, kò sọ pé ẹ̀yin gómìnà bí ẹ bá pè mí ní òní ṣe. Ó bọ̀wọ̀ gómìnà fún gómìnà, ó bọ̀wọ̀ fún wọn, give them maximum respect. Ó bọ̀wọ̀ fọ́ba, kò sí ọba náà tí ọmọ Adéyẹmọ tó bá ti dọ́dọ̀ wọn á nà tó bọ̀wọ̀ fún wọn, pọ̀balẹ̀ á kí wọn á yẹ wọn sí. Ṣùgbọ́n Gani àbùkù ló fi ń ka àwọn ọba. Gani sọ pé òun ju ọba lọ, ìwọ ìjòyè tó ń sọ pé ó ju àwọn ọba kan lọ. Ní ilẹ̀ Yorùbá ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni Gani mú bọ̀ lọ́dọ̀ ẹ̀. Ẹ jẹ́ ìyẹn lọ́rọ̀ fún yẹn kó yé yín. Bàbá lòun fún wọn ní mọ́tò, ó fi lọ́ọ̀sì sí. Ọmọdé yẹn mo bèrè ṣe bájọ wà ń bẹ̀ ni ó ṣojú mi kòrókòró. Ẹ rí nínú fídíò bàbá fi lọ́ọ̀sì tí pẹ̀lú 100 million. Lọ́ọ̀sì yẹn ó yẹ pé Igboho máa gbé lọ sí headquarter ẹ̀ ní Ìbàdàn ìpètò ibi ìlọlú irú ẹkùn tí ò tí sí mọ́tò, ibẹ̀ lòun á gbé lọ. Ó fi ilẹ̀ fún wọn pé bàbá ló gbé fún yín lọ́sùn ẹ máa lò. Wọ́n brand ẹ̀, ó dẹ̀ fi ilẹ̀ fún wọn pé ó yẹ máa báṣẹ́ lọ. Ó wá dọjọ́ kejì, ẹ̀yin wá mímọ́ ọ̀tẹ̀ àti rìkíṣí tó pa ẹ̀yin àti Ṣèyí Mákindé papọ̀, tí wọ́n ní Ṣèyí Mákindé gbé àlòkù wílọ́ọ̀sì fún yín. Ẹ wá ń jó, ẹ̀ ń sọ̀sọ́kúsọ. Kì í ṣọba ló fún yín o, ayé yín ti bàjẹ́ gbogbo yín, ẹ̀yin ọmọ Gani tẹ́ ń pariwo, tẹ́ ń jáde, tẹ́ ń sọ̀sọ̀kúsọ. Ayé yín ti rún wólówóló. Tó bá yẹ bá yé yín òun ni, káyé yín ò bá ká pa òbí gbogbo bí gbogbo olóyin. Ẹ ní jáde kẹ́ máa sọ pé kì í ṣọba ló fún yín o, ìlọsì ṣàòṣà orí yóò gbé. Ẹ dénú ilé Sunday Igboho ni. Atọ́ba tẹ́lẹ̀ ní ìkó tó tọba. Ẹ débẹ̀ kẹ́ wo yẹ ìlọsì tó wà ń bẹ̀ ni.
rí lọ́ọ̀sì níbẹ̀ rárá, rí ẹ bá lọ́ọ̀sì mẹ́fà ó kéré tẹ̀ bá mẹ́fà níbẹ̀ yìí lọ́ọ̀sì ni mo sọ, mi ò sọ mọ́tò mi o. Mi ì sọ àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì oró, mi ì sọ àwọn Lexus Bades, mi ì sọ àwọn wọ̀nyẹn o, mi ì sọ àwọn BMW tó gbóná tó yẹ eruku lálálá, mi ì sọ àwọn mọ́tò tó wọ́n. What are we talking? Ṣé ìlọsẹ ọkàn tó bá fún yín lẹ́yìn wá ń ké sí ẹ wá torí ẹ fẹ́ máa kan ọba lábùkù? Anyway, ẹkùtẹ ẹsẹ tó lè kan òní lábùkù, bàbá ti sọ ó láàtàn lòun, ajígbọrẹ lòun, ẹni bá wù kó sọ̀rọ̀ sí bá bú mi welcome gbogbo ẹ tó. Àní kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì ló wà ní Ifẹ̀ tẹ́ ìwò yẹn, kì í ṣe ẹni ìtàn, kì í ṣe Ògúnwùsì náà. Odùduwà gángan ló wà ń bẹ̀, torí akéré fọgbọ́n ṣe mú ni, akéré fi inú ṣọgbọ́n ni bàbá yẹn. Ìyẹn tó prove ẹ̀ fún gbogbo wa pé bàbá tó wà ní ààfin ní Ifẹ̀ yẹn kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì. Oòduà ti sọ̀kalẹ̀ sínú, ó ti take over ibẹ̀, ó ti take over. Ẹni ìtàn Ògúnwùsì ti padà lórí ìdájọ́ àwọn yẹn, òrìṣà gangan ló wà ń bẹ̀. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú ìtẹ́ ẹ̀ kàn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú jẹ táwọn yẹn á pọ̀jù. Ó wù yín ni pé iṣẹ́ mi làwọn ẹni, they are my subject, I don't need to. Ọ̀ọ́ni Ifẹ̀ ò gbọ́dọ̀ la ẹnu kó sọ̀rọ̀ kó jẹ́ ìgbà tó bá sọ tó bá rò lọ́kàn pé ikú dẹ̀ máa pa bọ̀bọ̀ yìí o, mo búra fún ẹni yẹn máa kú ní koríko. Mọ bá ní ẹni tí ò mọ bá ló fọ bá ṣeré. I am not here to hype Ọọ̀ni tàbí kí ẹ saturate lórí ọ̀rọ̀ ẹ̀ rárá. Òtítọ́ lèmi sọ fún yín, reality pọ́nbélé. Mẹ́ni tó ń pè ní Ọọ̀ni ni, tẹ́ ẹ bá mọ tó ń pè ní Ọọ̀ni, ẹ mọ̀ pé òun gangan bí ẹnìkan, orúkọ yẹn gan lọ́tọ̀, òòṣà lórúkọ yẹn fúnra ẹ̀. Ẹni tó gbé orúkọ yẹn rù, òòṣà wá pàdé òrìṣà. Eléyìí tí Ràṣídì Ìwó tó ń sọsọkúsọ, tó ń bú Ọọ̀ni tó ń pè lórúkọ, bàbá kan wá rẹ́rìn, ó wò ní pé kí ni ìwé ilé kí mo fẹ́. Tí bàbá yẹn bá rò lásán, ìgbà tí bàbá ṣẹ̀ wọlé, ẹ jẹ́ ń já yín sí, kò tí ì yé nígbà yẹn bàbá ó ṣẹ̀ṣẹ̀ dé. Oòduà yẹn ó sì ń tìjàkadì ní inú ẹ̀, kò tí ì ráyè settle down dáadáa, ó sì ń tìjàkadì pẹ̀lú ẹni ìtàn, ó tìjàkadì. Bàbá wa lọ síbi ṣíṣe kan, ẹnìkan wá mọ́jú mọ́, ìgbà tí bàbá débẹ̀ ó bá aládé lẹni tí mo sọ láti yé yín, ìyẹn mọ́jú. Bàbá náwó sí ó fẹ́ kí gẹ́gẹ́ bí ọba sọ́ba, ó ṣe báyìí. Ẹ̀rọ tí ọba tí mo sọ, mi ò dárúkọ ọba o, ẹ̀rọ tí ọba yẹn ẹ já sí. Onírìṣà kan rò pé irú rádaràdà wò lélẹ̀, àbí kíkan ní kí náà tó gbogbo ilé ọkùnrin irú ni, ṣé kò mọ̀ mí ni. Nígbà tí ọ̀rọ̀ ni bàbá ò sọ̀rọ̀ jáde, abẹ́ gbọ́rọ̀ lẹ́nu bàbá, èyí pọ̀ burúkú lẹ́nu abọ́rẹ́. Bẹ́ẹ̀ni kan tiẹ̀ ti sọ pé nípa abọ́rẹ́ mi, èyí pọ̀ burúkú. Bàbá kan rò pé abẹ́lé yìí àbí kíkan ní kí náà jó ni. Ṣé rí bó ṣe rò ọ̀rọ̀ yẹn, ẹ ti gbàgbé ni pé ọ̀sẹ̀ yẹn tí ìbá sọjọ́ kejì àbọ́jọ́ kẹta sí, iná sọ nínú ààfin yẹn ni, iná jó gbogbo bẹ̀gẹ̀ ní tútù. Ìgbà yẹn ni bàbá yẹn wá jókòó tó wá sí gbà pé kò bá yẹ kí n máa ro burúkú gan, tí n bá ro wàhálà ni. Ìgbà yẹn ló ṣe discover pé n tó wọnú mi ó kọjá àfẹnusọ, ìgbà yẹn ló ṣe surrender fún. Tóun ò bá surrender, òun á jó gbogbo, òun á pa gbogbo ilẹ̀ Yorùbá run, gbogbo ilẹ̀ Yorùbá parun tán. Òun ni bàbá yẹn ṣe surrender. Mẹ́ni tó ń pè lọ́ọ̀ ní ìṣàní. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Gani sọsọkúsọ tó ń dùdùkudù. Kò dẹ̀ sẹ́ni tó fi ta ló ṣe Gani, ìwà ló ṣe. Aláwìyé, ọ̀run rí ẹ o, bàbá jẹ́ ẹ̀fọ́ dúdọ, ọ̀run rí ẹ o. Ó ṣe àwọn ìwé kan fún wa pàtàkì wà kékeré, ẹ ti gbàgbé ní, ó ní tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi, ọlá máa ṣí lọ nílé ẹni, ẹwà á sì tipa ìsàn tó mú àbùkù. Olówó òní ní dolóṣìbó dọ̀là. Bó o bá lówó lọ́wọ́ tó ò níwà, tani jẹ́ fẹ́ o sílé bí aya. Bó o bá jóbìnrin rọ̀gbọ̀dọ̀ tó o lówó tó ò níwà, tó rẹwà, ṣùgbọ́n tó ò ní ìwà, tó ní tani jẹ́ fẹ́ o sílé bí aya. Ìwà ní fúnni níyì tí kì í tán. Ìwà ní fúnni níyì tí kì í tán títí, ó tún fi títí sí. Ìwà ní fúnni níyì ni tí kì í tán títí. Ìwà yẹn ni Gani ò ní. Gani ò ní wà ní pé mò ń tẹnu mọ́ èmi ò bù. Òun fúnra rẹ̀ mọ̀.
wípé ìdọ́pè ní ìgbéraga àti àìní ìbọ̀wọ̀ àìní respect ó jọba nínú ọkàn òun, ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ òun lára. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọba ò fi gbà tí Gani nìyẹn. Kò sí nǹkan méjì. Èmi ọba aládé, ìrùkẹ̀rẹ̀ wà ní ọwọ́ mi, ọ̀pá àṣẹ wà lọ́wọ́ mi, mo wọ Ìlófì, mo wọ Igbódù, mo lọ sí ètùtù, wọ́n dé adé sórí mi gẹ́gẹ́ bí ọba ìlú mi, mo gba gbogbo ìlànà tó yẹ kí n gbà, mo gbà kọjá gẹ́gẹ́ bí ọba. Ẹnìkan wá dé wá sọ fún mi pé òun ọba àdàbà fògọ́ sí ìgbéraga ló ń pa Gani. Ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ni tí Gani bá dọ́dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀, àyè ànáwọ́ sọ̀ni, ànáwọ́ ní Ọọ̀ni aníkóṣèkì ṣe bó ṣe rí. Ọ̀rọ̀ ló pọ̀ tó fi di gbóṣẹ̀ wá ń ṣe bí ẹni pé òun bá òfin Ọọ̀ni. Káyé bá gba Gani á sọ pé òun kì í ṣẹgbẹ́ Ọọ̀ni, á lóun ju Ọọ̀ni lọ, á sọ á lóun ju Ọọ̀ni lọ. Ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀. Ẹni bá if you respect is reciprocal. Tó bá bọ̀wọ̀, ẹ wọ ọ̀wọ̀ àti iyì tí Sunday Igboho gbà, ọ̀wọ̀ ni. Bọ́rọ̀ ọmọdé á bọ̀wọ̀ fún, á bá òfin, àgbàlagbà á bá òfin, tìbí á bá òfin, tọ̀hún á bá òfin. Kì í ṣe pé ẹ̀yin tó sọ pé ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà òótọ́ ni, ṣùgbọ́n nígbà míì ìdọ̀bálẹ̀ ìwà ni, torí mo ti rẹ́ni tó soríire true ìdọ̀bálẹ̀. Mo rọ́mọ tó soríire tẹ́nìyẹn dẹ̀ wo títí àwọn ọmọ yìí kéèyàn àwọn oníkì ló ń kàn lè ṣe kó wá tọmọ yẹn ó wá ọ̀gbẹ́ni pẹ̀lẹ́ bó ṣe ń kí ni inú mi máa ń dùn sí ẹ̀gbọ́n ọmọ dáadáa tó kọ́ nílé eré ni ẹ́ kí ló ń ṣe gan àwọn dáàdi oníkòsí kankan ó lọ skul ní dáàdi kò sówó kí ló wá skul wo ló dé tó ti jòkó àwọn onídàádi sẹ́kùn ó lòun ṣe wáyẹ́kì nígbàgbà tí òṣòwò lòun dẹ̀ jòkó skul kò sówó ó ṣe wáyẹ́kì ìbá wa ní rìsọ́ọ̀tì wáyẹ́kì àwọn ní rìsọ́ọ̀tì yẹn ó ló dáa ó rìsọ́ọ̀tì ẹ̀ dáa lọ mú wá kiri ó sáré lọ lé ó lọ mú rìsọ́ọ̀tì nígbà tó máa mú dọ́dọ̀ ẹni ẹni rí rìsọ́ọ̀tì pé rìsọ́ọ̀tì máa dáa lóòótọ́ bàbá ìṣòwò ẹ̀ kó lọ skul àbúfẹ́ lọ ṣe ní bàbá òkú òun owó ni ò sí bàbá òun ò lówó ni ìyá òun náà dẹ̀ ní àwọn wa ní kò ní sùúrù wọn ní kò ní sùúrù ọdún mélòó ló ti tọdún mẹ́jọ báyìí tóun ti ní sùúrù tí ò dẹ̀ sí skul bọ̀ tó bá rí àtọmọdé á kí wọn àtọbalẹ̀ á ṣe bàbá wa ní òkè torí pé mo kò rí bó ṣe ṣe inú mi dùn sí ẹ torí bó ṣe ń ṣe ìwà ọmọlúwàbí rèé tẹ bá wọ ẹni tá à ń sọ ó ṣe é ṣe kó stop on o ibi ìmọ̀ dáadáa ni òtàn náà lè bí gbọ́ ó dẹ̀ rọra fún lówó oúnjẹ ó dà ibi títí tó fi jáde yunifásitì tó fi ṣe tó fi graduate. Ìdọ̀bálẹ̀ náà mọ ó pé o kéèyàn mọ bọ́n ṣe ń bọ̀wọ̀ fún yàn ó pé o má sọ pé kò pé ó pé. Gani Adams ó kàn ń bá yí ara ẹ̀ jẹ́ ojoojúmọ́ ló ń jábọ́ sí. Téèyàn bá ti ṣìnà níwájú Ọlọ́run ọba ibi tó ti wọ́nà àti kọ̀rẹ́ẹ̀tì ara ẹ̀ ó mọ̀ ṣìnà sí a mọ̀ ṣìnà sí a mọ̀ ṣìnà sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Júdásì lọ́jọ́ kìíní àná nínú Bíbélì abẹ́gbàgbé ìgbà tí Júdásì ti ṣàṣemáṣe kàkà kó sáwá síwájú Ọlọ́run ọba kó bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run dárí tèmi fi mí mọ̀nà mo ti ṣìnà mo dẹ̀ gbà pé mo ti ṣìnà fi ọ̀nà mi jẹ́ kí n mọ ọ̀nà tó tọ́ jọ ọ̀mú bẹ́ẹ̀ ó kọ̀ ó ń ṣàwáwí ó ń ṣàtúnwí àwítúnwí kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ kí ló ṣe ó lọ pokùnso ó ń ṣubú sí ni bí tó ti ń wá àwáwí ló ti ń ṣubú sí títí tó fi lọ pokùnso. Tó o bá ti wà tó o ti ṣí ẹsẹ̀ gbé níwájú Olódùmarè tó o bá ti tètè rí ọ̀nà láti ṣàtúnṣe kó bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ó mọ ṣubú sí lọ ni ẹni pé Gani bó ṣe ń ṣubú lánàá ló tún ṣubú mi lẹ́ni ojoojúmọ́ ló ń ṣubú sí. Ẹ tún wo ẹsẹ̀ tó tún lọ ṣìgbé ó tún lọ gbé ọtí síta olóòṣẹ́ pè fáwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ sí ẹ lórí ẹ wọ́n ní wọn mọ̀ rẹ ọ̀nà kan tó bá wá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ńkọ́ wàá sọ pé gbogbo Yorùbá ẹ parẹ́ nǹkan tó máa sọ ní ìyẹn Gani tó bá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ìdán fojú hàn ní Ifẹ̀ rí àti kékeré àti gígùn ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí o kò ní tó fojú bàbá òní bàbá rí ni tó bá wá jẹ́wọ́ ní bàbá òní kọ́ wàá kàn sọ pé gbogbo Yorùbá ó yá ikú ẹkú. Inú mi dùn sí Aláàfin tó ṣe ẹsẹ̀ gbégbá ó dàbẹ́ ni wípé òun tètè kẹ́ẹ̀tì pé yé nǹkan burúkú rẹ̀
ó dà pé ó rọ̀ báyìí ó tún ti padà. Ọlọ́run á tì lẹ́yìn kó lè padà sójú ọ̀nà tó tọ́, kó má ṣe ẹsẹ̀ gbé lọ títí láéláé. Tó bá continue, mo sọ ẹgẹ́ ibi tí mo ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbé jáde pé mo sọ pé tí Aláàfin tó bá continue nínú ọ̀nà tó kọ́kọ́ tọ̀ nígbà tó ṣẹ̀ jẹ́, tó bá tọ̀ ọ̀nà yẹn, mo lè fi gbogbo tí mo ní kúra ẹ̀ wọ́n máa yọ àdírásì, wọ́n á yọ kúrò nípò, mo lè bẹ́ẹ̀ jẹ́ pẹ̀lú everything I have, wọ́n á yọ. Bẹ́ẹ̀ ni mo sọ with confidence. Tó bá continue, but ẹ rí i pé ó ti lò kò pariwo, kò jà, kò bú lágbájá, kò sọkúsọ, kò ṣe, ó calm down. Kọ́lọ́hún kó wá bá wa tì lẹ́yìn, kó mọ̀nà tó tọ́, kó tọ́. Ẹ rí i pé pẹ́pẹ́ ló máa pẹ́, àrọ̀rà máa pẹ́ lọ ni tí ó fi gbó, tí ó fi tọ́, tí ó sì máa dáhùn rere ṣe, tí ó sì máa dá gbọ̀dọ̀gbọ̀dọ̀, tí ò ní sí wàhálà. Ṣùgbọ́n tó bá kọ̀ tí ò tọ ọ̀nà tó yẹ kó tọ̀, ẹ rí i pé mo àṣìṣe dénú àṣìṣe ni. Bó ṣe rí fún Gani ṣàpè tó bá ní fídíò mi sì wọ́n tún lè gbé pẹ̀tùpẹ̀tù síta lẹ́nu wà bẹ̀rẹ̀ sí ní jì ṣàwòrò eléyìí tó pẹ́ra ẹni kíní tí ò mọ̀ òun kò mọ ẹni tó ń pè láàrẹ ọ̀nà kankan fò ní ààrẹ ọ̀nà kankan fò lẹ́fi ṣeré òun o gbogbo wọlágbájá tó dárúkọ kó tó dilẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ́ láti bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè yín ò jẹ́ ẹnikẹ́ni. Yorùbá ń sunkún pé Fúlàní fìyà ń jẹ wá, ìwọ ń sọ̀rọ̀ Fúlàní wọ́n ti wọlé, wọ́n ti ṣe, ẹ̀yin gómìnà ẹ pè wá, tẹ́ ẹ bá pè wá àdíjà. Ìgbésẹ̀ ló ṣe kókó, because the governors tẹ́ ẹ ń pè, do you give them respect? Do you show them maximum respect? Most of those governors náà jù ẹ lọ. Kí ni èjì ẹ? Kò sí gómìnà kankan nílẹ̀ Yorùbá lẹ́ni tí ó ṣẹgbẹ́ ẹ̀, torí kò sí gómìnà ọmọ 55 years nílẹ̀ Yorùbá, kò sí. Ṣèyí Mákindé òun ṣe 55 years, Ṣèyí Mákindé is over 60. Dàpọ̀ Abíọ́dún is over 60. Sanwó-Olú is over 60. Kí lórúkọ ẹ̀ kí lẹ́yìn Ondo State is over 60. Ayédatiwa is over 60. Oyèbánjí is over 60. Adeleke Jackson is over 60. Kò sí kankan nínú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣẹgbẹ́ ẹ̀. You are almost like 43 or 44 years in here now. Gbogbo wọn lòun insult, gbogbo wọn lòun kàn lábùkù, bó ṣe kàn bá lábùkù ló ń kàn àwọn governors lábùkù, ló ń kàn ministers lábùkù. Oh my dear Gani, that is reason tó fi jẹ́ pé gbogbo àwọn èèyàn ń kórìíra ẹ. Bọ́ndẹ̀ ṣe ń kórìíra ẹ nínú BSc, kàkà kó ṣàtúnṣe ibi tó ti ṣe àṣìṣe, kàkà kó correct ẹ̀, iṣẹ́ ló tún pàpà ń ṣe àṣìṣe sí. Ó wá ń tinú àṣìṣe, ó wá ń tẹnu àṣìṣe Gani, ó ń tinú àṣìṣe, ó ń tẹnu àṣìṣe. Wọ́n gbé mọ́tò fún Sunday, kàkà kó congratulate ọmọ ọlọ́mọ, kó sọ pé congratulation Sunday kìíní kan, àwọn ọmọ ẹ̀ bọ́ síta wọ́n ń ṣẹ́pè, kì í sọ bá kìíní kan wọ́n kò ní kìíní ẹ̀ pé ara àwọn ọmọ ẹ̀ ò yá. Gani ó wá sọ ẹgbẹ́ ẹ̀kejì kẹ́yìn èèyàn mi kẹtẹ tí kẹ gbọ́, ó wá sọ nínú prógráàmù kan tí wọ́n ṣe, ó ní kí wọ́n sọ, ó ní kí Sunday Igboho kó stop àwọn ọmọ ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sóhun. Ṣé àwọn ọmọ Sunday Igboho ló sọ̀rọ̀ sí ẹ ní ọmọ Sunday Igboho ò sọ̀rọ̀ sí ẹ? Ṣé mi ọmọ Lúkà ṣe mo jẹ́ ọmọ Sunday Igboho ni? Bàbá Èkìtì tẹ́ ń pariwo tẹ́ ń dárúkọ ẹ̀, ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni? Ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni? Àbí Dára ló jẹ́ ọmọ Sunday? Àbí Lédíkẹ́ ẹjọ́ ọmọ Sunday? Àbọ̀ Mẹ́yọ̀ ọjọ́ ọmọ Sunday? Àbí Yorùbá Lówùmí jẹ́ ọmọ Sunday? Àbí Awíkóńkó jẹ́ ọmọ Sunday? Ṣé ta ló ọmọ Sunday nínú gbogbo wa? Kò sí gbogbo àwọn adárúkọ ẹ̀dá àti wà nínú ìrìn àjò Yorùbá nation yìí kí ó tó di pé àmọ́ oní tó pẹ̀lú olóyè Sunday Ọmọdéyẹmọ. A ti pariwo, a ti ja ìjà yìí pé ìyà ń jẹ Yorùbá ká tó dọ̀dọ̀ olóyè Sunday Ọmọdéyẹmọ. Kò sọ́mọ Sunday kankan níbi kankan, ọmọ Yorùbá ló ń jà. Gani mistake tẹ́ ẹ̀ ń ṣe nìyẹn àti wà táwọn ọmọ ẹ tẹ́ fi ń ṣe àṣìṣe, tẹ́ fi ń ṣe mistake lọ. It is obvious. Wọ́n mọ̀ kedere pé àwọn ọmọ tiẹ̀, àwọn tó ń tẹ̀lé ẹ tó pàṣẹ fún, àwọn ni wọ́n ń ṣẹ́pẹ̀ fún Sunday. Ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday. Àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday. Ṣé àti máa sọ̀rọ̀ kó tó di pé ìrù ẹ̀gùn dé ni? A ti ń sọ̀rọ̀ kí ìrù ẹ̀gùn tó dé. Bàbá Èkìtì ti ń pariwo kí ìrù ẹ̀gùn tó dé. So ó bá sọ pé ọmọ Sunday, àwọn ọmọ Yorùbá ló ń bá ẹ jà. Tó o bá ti ń kọjú ìjà sọ́mọdé yẹn mọ́, ọmọ Yorùbá máa kọjú ìjà sí ẹ. Bí irú àwa wọ̀nyí, bí irú Bàbá Èkìtì àǹkó tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ àti Dára àti àǹkó gbogbo wọn tẹ́ ẹ̀ ń dárúkọ, ẹ kàn ń dárúkọ wọn lórí asán ni, kò sí tẹ́ ẹ máa ṣe.
kẹ́ ẹ wọ gbọ́dù, kẹ́ ẹ wọ ìlòfì, kẹ́ ẹ wọ oríṣiríṣi tẹ́ máa ń wọ̀, kẹ́ ẹ sà séèyàn gẹ́gẹ́ bó ṣe sọ abẹ́ ẹ̀ rántí ẹ̀ wo fídíò òun ni ó ní oògùn tó wà lọ́wọ́ òun tóun bá sà séèyàn ọlẹ́nìyàn oníkò ní lọ́jọ́ kejì. Sá oògùn ẹ Gani Adams, sá oògùn ẹ kó sọ pé kí gbogbo àwọn tá à ń tẹ̀lé Sunday Igboho ní káàkó kọ́tí ẹ̀rí pé mẹ́ta nínú wa tiẹ̀ kú lójúmọ́, wọ́n á lè bẹ̀rù ẹ, wọ́n á sá fún ẹ pé yé iṣẹ́ ọwọ́ Gani ló ẹ mọ̀ níbẹ̀ ọkùnrin yẹn lágbára ó ní o. Sá oògùn ẹ. Kí ni ká dá mi lójú bí ọṣẹ? Tó o bá fẹ́ sá oògùn orí ilẹ̀ ni wà dúró sí, ilẹ̀ Yorùbá yìí ni o. Tó o bá fẹ́ sá oògùn yẹn tó o bá dúró sórí ilẹ̀, bóyá o dúró sórí òfurufú tó o bá dúró sí orí òfurufú ilẹ̀ Yorùbá yìí. Afẹ́fẹ́ yẹn afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ni. Àyàfi tí o bá sáfẹ́fẹ́, àyàfi tí o bá sómi nínú ara ẹ nìkan Gani wá àtàwọn ikọ̀ ẹ tí o bá sí omi ní ara ẹ, tí o sí afẹ́fẹ́ tó o mí afẹ́fẹ́ kankan sínú, tó o bá mí afẹ́fẹ́ sínú tó mi dẹ̀ wà lágọ̀ọ́ ara ẹ kó o má tiẹ̀ jẹ́ ilẹ̀ ní o ti kẹran. Ògùn ẹ ò lè jẹ́ Gani kàkà kó tó mọ̀ dàlí ẹ lórí mi. Lọ tírèsì mi tó o ti ṣe mistake Gani. Tó o bá dẹ̀ wà careful àìfàìmọ̀ lóhùn ní parẹ́ at last. Torí tí ìkórira yẹn bá ti wá kọjá àlà, o tún ti kọjú ìjà báyìí sọ́ba Bariga, ọba Ṣómólú, mo ṣe bọ̀ mbẹ̀. Àwọn ọmọ ẹ̀ tó ti bá kọjú ìjà sí, wọ́n tún ti ṣẹ́gbẹ̀ fún bàbá yẹn. Wọ́n bọ̀ bí tí dé. Go and track or trace bí tó ti ṣe mistake, lọ trace yẹ kó padà. Ìyẹn tí ìwà tó wà lọ́wọ́ ẹ tó bá gba ẹ láyè. Lọ trace yẹ kó padà Gani. Ìyẹn lọ. Ẹ̀yin olóríire, bàbá sọ̀rọ̀. Kábíyèsí ọba Ṣómólú, ọba Bariga, ọba Ṣómólú ṣe Ṣómólú Bariga, ọba yẹn sọ̀rọ̀, ọba Tipsy. Mo dẹ̀ mọ̀ pé kó tó di pé bàbá yẹn sọ ohun tó sọ lọ́jọ́ náà nínú fídíò yẹn, mo ní fídíò yẹn síbi, pé ẹni báyìí ló lórí ogun ìran Yorùbá tí ò jẹ́ kí ìyà jẹ Yorùbá. Bàbá yẹn sọ pé 6,000 years ago ló ti jẹ oyè yẹn last. Ọ̀ṣọ́ọ̀sì àbí ẹ̀yìn èèyàn mímí tí ìrántí orúkọ yẹn dá, Ọ̀ṣọ́ọ̀sì ni wọ́n pe orúkọ oyè yẹn. Olóyè yẹn gangan ló lórí ogun ilẹ̀ Yorùbá, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè Ọ̀ṣán gangan láàrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ give àwọn instances tó bá jẹ́ pé o ti bọ̀wọ̀ fún bàbá yẹn rí, tó respect kábíyèsí tá à ń sọ yìí, ìdánilójú wà pé bàbá yẹn ò ní bọ́ síta kó bà ẹ́ jẹ́, kò ní bọ́ síta kó sọ̀rọ̀ sí ẹ. Tó bá fẹ́ sọ wọn akọ́ṣọ́ rẹ̀ bá ọmọ ilé ọkùnrin pọn mi lé o. Wọ́n ẹ̀jì wa àti kábíyèsí tá à ń sọ iṣẹ́ ẹjẹ́gbẹ́ ni. Kábíyèsí Tipsy tá à ń sọ yọ ọba yẹn, tá a bá wọ ọjọ́ orí ẹ̀, a máa súnmọ́ 70 tí ò bá ti di ju 70 lọ. Tó bá sáré fún yàn lóyún Gani abí ẹgbẹ́ bẹ́ẹ̀ ni. Tóun náà bá sáré lé obìnrin tó fún yàn lóyún ní wàràwàrà abí ẹgbẹ́. Bọ́ bàbá yẹn ó sọ bó ṣe rí lọ́kùn ẹ̀. Gani Adams ò dìde fúnra Yorùbá, bóyá àwọn ìdí báyìí ni ò ṣe dìde. Nọ́mbà 1 ó ní Gani, ó ní bó ṣe wà yẹn, ó ní ẹni tó sanwó ẹ̀ tó fi jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì, ẹni tó san owó oyè tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹni tó fún lówó tó sanwó yẹn fún Aláàfin Fúlàní ló fún ló dà pé Àtíkù náà ló sanwó yẹn. Mi ò mọ̀ o, mo gbọ́ firifiri náà lèmi náà ò ní confirmation, mo gbọ́ ni o, as bí wọ́n ṣe sọ. So wọ́n l'Àtíkù ló gbówó lẹ̀ tó fi tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ. Bàbá yẹn dẹ̀ sọ ó ló lè jẹ́ torí yẹn ni ò ṣe fẹ́ dín pẹ̀lú Fúlàní. Ṣé ọ̀rọ̀ burúkú wo ló wà nùkan tí bàbá ní bàbá sọ? Ẹ wá mú bàbá yẹn bẹ̀ sí ní fọ́ bí aṣọ, ẹ wá ń pa ìtàn oríṣiríṣi, ẹ lọ́ máa lè ní bàbá, ẹ ń pe kábíyèsí yẹn pé lọ́ máa lè. Mo ń sọ, mo tún sọ kábíyèsí, mo ní kábíyèsí, Gani, o tún ti ní àná dá ẹni, kì í ṣe kí wá ń ṣọ̀tá ẹyọ kan ló wá ní. Ọ̀tá tó wá ní, o ní ọ̀tá, ìyẹn bàbá ọba Ṣómólú yìí, o ní ọ̀tá, o ní àwọn ìyàwó ẹ̀ lọ́tá, o láwọn ọmọ ẹ̀ lọ́tá, o láwọn ìjòyè ẹ̀ lọ́tá, o ní gbogbo àwọn ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́, o ní wọn lọ́tá, o tún ti ní ọ̀tá kún ọ̀tá, o ní ọ̀tá kún ọ̀tá. Tí orí mo tún ti ṣubú, ànọ́dá ìṣubú.
lára àwọn tó tún support ẹ̀ ó sì tún máa ṣubú Gani because lára àwọn ọmọ Yorùbá kan wà báyìí tó jẹ́ pé wọ́n á tún dìde tí wọ́n á tún fẹ́ tiẹ̀ gbọ́ wípé lágbájá báyìí ó mà tún ti fún Sunday Igboho ó mà tún ti gbowó fún ó mà tún ti fún ní mọ́tò tó bá wá gbọ́ wà wá tó wá máa wọ́n dà pé kí ló ṣe ọmọ Yorùbá eléyìí tí ò fún mi lọ́wọ́ tẹ́lẹ̀ kí n ṣiṣẹ́ yìí wà wá máa sọ ibi tó ti sọ yẹn wà á tún bẹ̀ sí ní báyìí nìyẹn jà àwọn ọmọ ẹ̀ á tún bẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún wà á tún gbọ́ wàhálà wà tó máa ṣubú sí Gani bóyá irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá yìí tàbí irú Adébútú Kẹ̀sìntì tàbí irú Ọkọ̀yà tàbí àwọn Adébútú kí lórúkọ bàbá Fọláwíyọ àwọn nǹkó àwọn Adénúgà tó jẹ́ pé bàbá lè pè wọ́n anytime ìpè ọmọ yìí bóyá bàbá Ọọ̀ni ìrìṣà ó wá pè kankan nínú wọn bá wọn sọ̀rọ̀ pé ó yá Sunday Igboho rè security ilẹ̀ Yorùbá ló dúró fún ẹ lọ́rùn lọ́wọ́ tí wọ́n yẹn dẹ̀ wo Sunday wàhálà Sunday má bínú mi nílẹ̀ owó tó pọ̀ fún ẹ wo 200 million ní máa ṣe lè fún ẹ ná gba 200 million nígbà tó bá fún Sunday Igboho tó bá announce ẹ síta wípé Adébútú o ìyẹn bàbá Ìjẹ̀bú ó mà pé 200 million fún Sunday fún security o wà wá lọ́jọ́ owó wà á ronú dídídídí àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jà wá ibi tó ti jà yẹn wá lọ ṣẹ́pẹ̀ fún Adébútú ẹ tó ti kéde ànọ́dá ẹni méjì wọn mọ̀ ẹ́ wà á ṣe Gani àwọn ọmọ ẹ̀ á ṣe ìwọ ló fún wọn ní ọ̀dà ìwọ ló fún wọn ní gbọ́ ẹ̀ ó sọ títí ó láwọn tá à ń ṣiṣẹ́ Sunday Igboho ní 200,000 péré náà fún wa but báwo inú mi dùn sí ọ̀rọ̀ tí Yèyé Dára sọ Yèyé Dára ó gbà fún ẹ mo láìkì ẹ Yèyé Dára ní tó bá mọ̀ pé wọ́n fún ẹ lọ́wọ́ pé kó o fi bú Gani tí Gani bá ṣẹ́pẹ̀ ìpè yẹn máa mọ ewu and that is fact tí Sunday Igboho bá ti fún ẹ ìbá mọ̀ tiẹ̀ ṣe Sunday ẹni ọmọ Yorùbá kó fún ẹ ló pé gbà owó tí mo fún ẹ bá mi bú Gani dáadáa tó o bá jọ ọmọ Yorùbá tó bá gba owó ẹ tí Gani bá ṣẹ́pẹ̀ fún ẹ wọ́n máa mọ ẹ àwọn ọmọ Yorùbá mọ̀ mí gan kò sẹ́ni tó lè wọn ò ní lè fi irú ẹ̀ gan lọ ó sàn má gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó fẹ́ mú ká dúró lórí òtítọ́ lè mi sọ̀rọ̀ lé lórí òtítọ́ ni Dára dúró lé lórí tó fi sọ̀rọ̀ Yèyé Dára ọmọlúwàbí Yèyé Dára ń kó òwe tó ké kankankan mo láìkí bó ṣe ṣe program èyí inú mi dùn gan òótọ́ ló sọ ìwọ tó ń fún ní 200 ó ti ní 200 ìná fún ìwọ tó ń fún ní 200 tó o bá jẹ́ lóòótọ́ náà fún ẹ tètè dá 200 padà o ọ̀rẹ́ ẹ̀ tí Gani bá fún ẹ lẹ́tọ̀ọ́ máa mọ ẹ bọ̀ yíwọ́ àwọn àwọn ìbáyìí tó jẹ́ pé ní òtítọ́ làwà dúró lé lórí kó gun orí afẹ́fẹ́ kó gun orí òkè kó lọ sọ́run alákejì kó lọ tibẹ̀ ṣẹ́pẹ̀ wá èpè ò lè ràn wá ó dá mi lójú bí ọṣẹ ó dá mi lójú pa abẹ́gbọ̀ ẹni olórí eré tó ẹ̀ ń wò mí ọmọ Yorùbá mò ń sọ fún yẹn lọ kọ́ sílẹ̀ àwọn ọmọ Yorùbá ṣe máa dédé kálẹ̀ sọ òtítọ́ síbi tó títọ́ wà látọjọ́ tó ti lọ́ọ̀ṣì rí ẹkùn tí ẹkùn ti bẹ̀rẹ̀ ṣé ẹ tún gbọ́ pé wọ́n kidnap gbogbo wọn ti sá lọ wọ́n lílọ tí wọ́n lọ abẹ́ gbọ́ pé wọ́n náà jiyàn pé bí ó dà gbogbo ẹ̀kan wá lọ ó ṣe wọ́ọ̀ bí ọbẹ̀ inú páànù no ẹ sọ tòótọ́ ṣé ẹ tún gbọ́ ni lẹ́yìn pé wọ́n jiyàn gbé ní Ìbàdàn tó ti jiyàn gbé tí Sunday Igboho ti jáde tó ti rìn sọ́tún rìn sósì ẹ tún gbọ́ pé wọ́n náà jiyàn gbé bí kankan tó nira tó lágbára bẹ́ẹ̀ yẹn ni ẹni pé gbogbo ẹ ṣe wọ ẹ̀rù ìbẹ̀rù wọ́n sá sísá tí wọ́n sáyẹ kì í ṣe pé wọ́n lọ múra ìjà wá ni àwọn akẹ́kọ̀ọ́ dúró dè wọ́n à ń dúró dè wọ́n kọ́lọ̀ nǹkan máa fi kú pa Tinubu fún wa bàbá ní Tinubu Ọ̀yọ́ mandate we shall stand Ọ̀yọ́ mandate we shall stand Ọ̀yọ́ mandate Ọ̀yọ́ mandate we shall stand ọmọ ọlọ́dọọdẹ káyì wá gbáyé bàbá yìí èyí tẹ́ understand Tinubu lẹ̀ mọ bó ṣe ń lọ ìyẹn kọ́ bó wá sọ lẹ́nu ọ̀la ni mo mú ọ̀rọ̀ Tinubu bọ̀ má bá yín pọ̀ gbogbo èyí tẹ́lẹ̀ fẹ́ dìde ogun sí Tinubu ẹ̀ tí mọ kankan thank you Slashy thank you for the gift thank you wá gbáyé èèyàn ni ẹ́ for the gift of the cap ò ní jìyà ẹ wá wo ẹ̀yin tẹ́ wo mi nu TikTok ṣé mi ì tiẹ̀ lè ríyàn fún mi ní láyọ̀n kékeré mi ìgbà láyọ̀n rí láyé mi ìmọ̀ bó tiẹ̀ ṣe máa ń rí kíkà léèyàn kan kó tiẹ̀ fún mi wò kó tiẹ̀ fi test mi wò kó tiẹ̀ wá ní kí n fún ẹ lówó ẹ padà ọ̀ kí n tún fún ẹ ní láyọ̀n yẹn padà má tiẹ̀ fún ẹ tiẹ̀ test ẹ wò kéde ọ̀tá mi ìṣeré mi ìmọ̀ bó ṣe máa ń rí
Lion ni mo sọ o, mi sọ pé money gun kan ní yẹ ti pin wà bíbá àbí Prince á fún mi, Slash náà jù bẹ́ẹ̀ lọ á fún mi tó bá ó ti bí Slash ṣe wà yẹn ṣe ó ti prepare mo fi kéré èèyàn mi my commander tó ó gbé fún yín sá àwọn tí a nìyẹn èèyàn mi gidi nìyẹn kò ní bàjẹ́ fún yín láéláé. Mo ń retí Lion mi o, Slash mo ń retí Lion mi, kò ní bàjẹ́ fún ẹ, ẹ máa bẹ́tò lọ bí kí fún wọn tán. Adéwálé Abdulwasiu bó ṣe wà nìyẹn 8+8 is equal to 8. Tinubu máa ṣe débi pé fúnra Nàìjíríà náà máa bẹ Tinubu pé Tinubu jọ ṣe kan sí ṣe mẹ́rin sí jẹ́ ká tiẹ̀ já kíní kó ṣe 12 years ẹ̀ rí ìrànkò ẹ̀ máa wò Tinubu lẹ fi ṣeré Tinubu lẹ fi ṣeré anyway ìyẹn kọ́ mo wá sọ. So kí n tó wá máa lọ kí n round up lórí ọ̀rọ̀ Gani Adams àwọn ọmọ ẹni kó kọ́ sọ àwọn náà fẹ́ tiẹ̀ sínú kòtò ìwọ ló dẹ̀ ń sọ fún pé ẹ bu ẹ jáde fún àti bọ̀dá Karo White tó ń tẹ̀lé ẹ àtolórùka ẹlẹ́lọ tó ń gbórùka ẹlẹ́lọ kiri bọ̀dá ẹlẹ́lọ ibi tó gùn ẹ parí sí ibẹ̀ ní ẹlòmíì ti bẹ̀rẹ̀ kì í ṣe àsọdùn èmi ọmọ lúkà tí mo dúró yìí tó bá kojú mi gan lásán má kó o tó rántí pé o fẹ́ múròká má ti kó glóòbù gbogbo ojú ẹ má ti bojú ẹ jẹ́ wà láì ò ní rìnnà mórùká òótọ́ ló gbọ́ yẹn bàbá wọn bá tí mo bá ní nínú ìjà lẹ́yìn wà ìmọ̀ bu ọjẹ́ lọ́tún ní ìmọ̀ bu ọjẹ́ lọ́sì ní kí lè ṣe é kẹkẹrìkà ẹlẹ́lọ́sẹ́fẹ́ kẹkẹrì adélé oní Karo White tó ti pó gbogbo àlàáfíà yí ara ẹ̀ dànù wọn náà jáde ru yín sọ̀rọ̀ ẹ̀gàn galásẹ̀ ẹ̀gbọ́n ọpọlọ yín torí kòtò yẹ̀pẹ̀ ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ ní ojú òun lẹ́sẹ̀ tí Gani Adams ẹ̀ṣẹ̀ tì sí kòtò ó ń tinú àṣìṣe dénú àṣìṣe kàkà kó padà kó bọ́ lọ́rùn ẹ̀ sọ̀rọ̀ ìwọ ò rí pé gbogbo ìran Yorùbá ti kórìíra ẹ̀ ní Gani gbogbo ọmọ Yorùbá ló ti kórìíra ẹ̀ gbogbo ọmọ Yorùbá ló ti hétì ẹ̀ wọ́n hétì ẹ̀ tójútójú tìmútìmú kò síbi tó lọ wọ́n hétì ẹ̀ wọn náà ronú ẹ̀ láròjinlẹ̀ kò kàn lè burú títí kí gbogbo èèyàn dẹ̀ hétì ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà wàá rò ó àwọn tó wà lẹ́yìn yìí kò sí nǹkan tó ń já mọ́ gbogbo rádaràda tí Ṣèyí Mákindé ń ṣe tẹ́lẹ̀ ń gbé mọ́tò fún ẹ ọkàn ń ṣe lè tó ń fi àbòsí torí pé Sunday Igboho sọ̀pọ̀tì ẹ̀ kí ni Sunday Igboho fẹ́ sọ̀pọ̀tì ẹ̀ fún ọjọ́ tó wá àtàkì Sunday Igboho kí ló ṣe kí ló sọ ó ṣe kankan ó sọ̀rọ̀ so wá ní kí Sunday Igboho wọn túlẹ̀ sí Tinubu túlẹ̀ wá ní kí Sunday Igboho yẹn fi Tinubu yẹn lẹ̀ kó wá máa fún ẹ ní support ó ṣe mistake Mr. Ṣèyí Mákindé thank God ó ti ń lọ ìlọ́yà oníbodè àpòmù bó pẹ́ títí 20 ọdún bọ̀ wá kọ̀la 20 ọdún ẹ̀ ti ń kú ọ̀la bẹ́yẹ ó ti bọ̀ wá kọ̀la Mr. Ṣèyí Mákindé òrìkìsí wá pa wá àti Gani Adams òrìkìsí wá pa yín pọ̀ ó yẹ tó bá yẹ pé ó fẹ́ ṣe ni ó yẹ kó gbé security Ọ̀yọ́ state kó gbélé ẹ lọ́wọ́ ní Gani Adams kó sọ pé ìwọ lòun gbé security Ọ̀yọ́ state lé lọ́wọ́ kì í ṣe Sunday Igboho tó yẹ kó sí. Gani sọ fún Ṣèyí Mákindé pé kó gbé security Ọ̀yọ́ ní kó gbélé ẹ lọ́wọ́ jọ̀ọ́ sọ fún kó tiẹ̀ jẹ́ wà ní kó announce pé òun ò gbé fún Sunday o ìwọ Gani lòun gbélé náà kò lè gbé fún ẹ tòró mọ̀ pé wàá náwó òun jẹ́ Ṣèyí Mákindé tí ó ti wọ̀ tó wọ̀ sọ mọ́tò eléyìí ó pẹ́ta ti lò láti tí bá gbé fún Gani bíi tí ìṣọ́ọ̀tì ṣùgbọ́n tí bá kówó mi fún Gani aláwọ̀ Gani ó ti bọ́ lọ́wọ́ ọmọdé jẹrí Ṣèyí Mákindé tẹ̀wé alágbárí ni ó má yẹn ní agbárí burúkú ó ní agbárí ó ti stọ́dì onígbèdé ọtí ẹ̀ mọ́ra kájọ sọ̀rọ̀ jọ ó dẹ̀ ọ̀rá ó gbé mọ́ra ó ní mọ́tò yìí ó ní kọ́kọ́rọ́ ẹ̀ rèé ó ní mo fún ẹ this is the key ó gbélé lọ́wọ́ yẹn náà inú ẹ̀ dùn ó ní gómìnà gbé mọ́tò tó ti páàkì tó ti pẹ́ tí wọ́n ò lò Ṣèyí Mákindé rẹ̀ lọ́ba mi fọ́ kẹ́ dust inú ẹ̀ dáadáa kó fáìn dáadáa ẹgbẹ́ wá fún ẹgbẹ́ fún owó ńkọ́ Gani sọ iye tí Ṣèyí Mákindé fún ẹ dẹ̀yìn tó bá fẹ́ràn ẹ dáadáa ní kó gbé security Ọ̀yọ́ state ilé ẹ lọ́wọ́ kó sọ pé òun ò gbé fún Sunday mọ̀nàmọ̀nà Ṣèyí Mákindé
mo gbà fún ẹ jàre o ṣe fún mọ́tò tó gbé fún wọn àwa ò nílò mọ́tò lọ́dọ̀ ẹ a nílò ẹ torí 20 ọdún ẹ ó ti kú ọ̀la òun lọ so kò sí wàhálà bó ṣe yí ẹ mọ nìyẹn go on sọ ọmọ bá lọ kò sí problem ọmọdé yẹn mọ òkúkú bẹ́ẹ̀ jà kò sọ pé báwo ló ṣe rìn sí kò sọ pé báwo ló ṣe ṣe sí ọmọ ọlọ́mọ kò sí tó kàn pẹ̀lú gbogbo máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n ẹ tó bá létí ni kó gbọ́ ọmọ Adéyẹmọ tẹ́ ń wò yẹn sẹ́ ìfẹ́ tọmọ Yorùbá ní sí ẹ lọ́kọ́ ìfẹ́ tí ìran Yorùbá ní sí látọ̀dọ̀ Olódùmarè wá ni o mo tún repeat ẹ̀ fún yín kì í ṣoògùn Adéwálé Abdulwasiu òótọ́ dẹ̀ ni yẹ̀yẹ́ máa ń dùn yàn o bí ìfẹ́ ṣe yẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ máa ń dùn yàn òótọ́ ni bọ̀ Ṣèyí Mákindé kan lu agbárí ni ó lu agbárí fún ni àwọn mọ́tò tó ti páàkì sínú yáàdì tó ti páàkì síbẹ̀ àwọn ni so àwọn náà lọ dust kan tán gbé jáde tán gbélé wọn lọ́wọ́ àwọn náà wá ń celebrate ọmọ ojú ọ̀rọ̀ lárí wọ́n ń celebrate ìlọ́sì 1902 lọlé ọmọ Adéyẹmọ kẹ lọ wo náà pè ní ìlọ́sì kò sírú ìlọ́sì tí ò sí bẹ̀ ìlọ́sì Toyota ìyẹn fẹ́ tó bí 4 bẹ̀ ìlọ́sì Toyota ìlọ́sì Nissan ìyẹn kún bẹ̀ ó tó 2 tí mo rí ìlọ́sì kí ló ń porúkọ ilé tó wà lẹ́kọ̀ọ́ ṣé nord ó wà ń bẹ̀ ìlọ́sì Ford yàtọ̀ sí nord wo Nàìjíríà náà ti ṣe nord Amẹ́ríkà náà ti ṣe Ford F-150 wọ́n wà ń bẹ̀ ọmọdé ìwádìí ẹ lọ ẹ má máa ẹ̀yin tẹ́ ẹ lọ lé ìgbòho ẹ má máa ṣó gbogbo kìíní wọn ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ gàdí lọ pokùnso kò dáa ẹ má máa ṣó gbogbo ìlọsà àtàwọn mọ́tò ńláńlá wọ̀nyẹn àwọn ọmọ gàdí á pokùnso náà kò dáa tẹ́ bá ti lọ bẹ̀rẹ̀ ọ̀rá fókọ̀sì kan tẹ́ wá ṣe ẹ yé ṣe fídíò kẹyẹ gbé àwọn mọ́tò síta ẹ máa ṣó ilọ̀ ṣó jíwágùn ṣó kí lorúkọ ẹ mọ́tò. ẹ wo Ọmọlúkà ni mo jẹ́jọ́ ọlá a tún máa pàdé níjẹ̀rò ibẹ̀ tún máa tọ́ flọ́la ẹ pàdé mi bẹ́ẹ̀ rẹ́rẹ́ tún máa rún rẹ́rẹ́ máa rún lọ́la níjẹ̀rò a tún lọ ẹ pàdé wa bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ no ẹ lọ bẹ́ẹ̀ bí it's not a matter of mouth gbogbo àwọn tó wà ní OPC Oòduà People's Congress tó wà lẹ́yìn Gani gbogbo wọn ti sá tán pátápátá mo lè fi kan búra ẹgbẹ́ Gani gan mọ̀ pé kan ṣe wọ́n àwọn ọmọ wọn ti sá tán ó kàn ń ṣàgídí ni kò lè sọ jáde àwọn ọmọ OPC ti sá tán ẹ wá wò wọn náà ìbáwá là ń gba kinní wọn dání tá à ń gba gbogbo NIN wọn tá à ń ṣe gbogbo ẹ tá à ń gba application wọn ó kúnlẹ̀ wọ́n ti tó gbogbo àwọn ọmọ wọn ti tán kò sẹ́nibọ́dì lẹ́yìn ẹ̀ omi ti gbẹ lẹ́yìn ẹja Gani omi ti gbẹ lẹ́yìn ẹja Gani kò sí kankan ẹ lọ ṣẹ́rí èmi mo fẹ́ràn láti bọ̀wọ̀ fágbà àmọ̀ràn tí mo ti mú wá mo ti fún yín rí ẹ̀ tẹ̀lé ẹ̀jẹ̀ bá fẹ́ràn Gani Adams ẹni kó padà kó lọ trace ibi tó ti ṣe mistake níjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní bá Sunday Igboho jà tó ń pè lórúkọ ọjọ́ ìlú tí ń ṣàṣìṣe bọ̀ ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí èèyàn kì í bá a jà ó wà ní Bíbélì nígbà tí ẹnìkan gbéra tó lóun fẹ́ lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jà lóun fẹ́ lọ fi wọ́n rẹ́ Ọlọ́run wá dúró sọ́nà tó ń rún àwọn angẹ́lì sóní ẹ̀yà lọ dènà ẹ̀sìn yẹn ó kó lílù bọ́ píàpíà ẹ̀sìn ó yá rìn ẹ̀sìn kọ ẹ̀sìn ò lọ nígbà tí lílù yẹn pọ̀ jù tó yọ ìdá pé máa bẹ́ orí ẹ̀ lé ní ìwọ ẹ̀sìn yẹn làwọn Ọlọ́run là lóhùn ẹ̀sìn làwọn olè olówó mi ṣé mo ṣe báyìí sí ẹ lánàá rí bí ṣe báyìí sí ẹ lánàá ó wájú ní gbogbo nǹkan tó wà wájú ìta ńlá rèé ìgbà yẹn ló ṣe wàá la ojú tó wá rí pé òótọ́ mọ̀ ni ó wá sọ ṣubú lulẹ̀ ó wá sọ Ọlọ́run kí ni kí n ṣe Ọlọ́run ní lọ sí ibi tó ń lọ yẹn kàkà kó o fi wọ́n bú
lọ súre fún wọn lẹ́rẹ̀ẹ́méje torí àwọn ẹni àyànfẹ́ mi ni wọ́n ẹni àyànfẹ́ mi ni wọ́n lọ súre fún wọn lẹ́ẹ̀méje. Ìyẹn fi hàn pé ẹni tí Ọlọ́run bá yọ́nú sí tọ́lọ́run fẹ́ tọkàntọkàn èèyàn ò kì í bá a jà, má bá a jà o, má bá a bínú. Ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o, ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o. Rábẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Sunday Igboho, má bá a jà, gbà fún. Tó bá tẹ̀ wá jẹ́ kó tiẹ̀ ṣe bálabàlà tó ṣe tí ó jẹ́ pé irọ́ ló ń pa, ò lè ṣèdájọ́ ẹ̀, fílẹ̀ fún Olódùmarè. Ọlọ́run tó pé mo ń sọ mò ń tún sọ, gbogbo eléyìí tí Sọmọ Adéyẹmọ ń ṣe kì í ṣe oògùn ló jẹ́, mo lè bẹ́ tiẹ̀, kì í ṣọṣẹ, kì í ṣe oògùn, kì í ṣe àwúre, kì í ṣe eléyìí tó wẹ̀ lóru, kì í ṣe eléyìí tó wẹ̀ lọ́sàn-án gangan, kì í ṣe eléyìí tó bùnmu, kì í ṣe eléyìí tó gbéfò, kì í ṣe eléyìí tó gbérìn, kì í ṣe eléyìí tó ṣẹ́ sára, kì í ṣe òun ló jẹ́. Tọ́lẹ̀ gbọ́ lẹ́nu mi, Ọlọ́run Olódùmarè, Olódùmarè ni ó yan Ìgbòho fẹ́ ni. Àwọn kan wà tó jẹ́ pé oògùn ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn, tó bá ṣògùn sára tó dọ́dọ̀ wọn wọ́n wẹ̀ wọ́n yí wọn ilé lè ṣe sára ẹ̀. Kò tọ́ ló gbọ́ yẹn, wọ́n á mọ̀ pẹ́lú iye oògùn ló ṣe. Ṣùgbọ́n kò síbi Sọmọ Adéyẹmọ dé, ó ń gba yìí bọ̀ ní. Gbogbo ibi tó bá lọ ń gba yìí jáde ń bẹ̀ ni. Ìgbà ọ̀sà tó bá kọ ẹnìkan gba ìpọ́nmọlúkà ló wà lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ ni inú mi dùn pé mo mọ̀ ẹ́ lóye Sunday ọmọ Adéyẹmọ. Ayọ̀ mi kún pé mo nírú ẹ̀. Mo ti polóyè ọmọ Adéyẹmọ lè ní ṣé ní 21 àbí 20 jẹ́ kí n wo déètì yẹn, ẹ̀yin tèmi ẹ bá mi kọ́ 20 lè ní àbí 20 ni. Mo ti pe olóyè lè ní ẹ̀ ló bàbá lúgálúgá, ó ti pe jáde sọ̀rọ̀ inú mi dùn bí ọmọ ọ̀yá jọ ìfọ̀ kí ni mo ń lé kiri, kí ni mo tún wà, kí ni mo tún wà. Ìgbòho ṣàbàbà ọṣọ́ọ̀sì mi ì tí màá lọ máa practice bó ṣe ń porúkọ yẹn, ọṣọ́ọ̀sì màá lọ máa practice. Mo ṣàmọ̀ pé ọ̀sì ọba ló ń jẹ́ ọ̀sì, ọ̀ṣọ́ security, ẹ̀ṣọ́ ọ̀sì ó lè jẹ́ ẹ̀ṣọ́ ọ̀sì ni wọ́n dà pé títí tó di ọ̀ṣọ́ọ̀sì, ó possible. Ṣùgbọ́n màá ṣèwádìí ẹ̀ torí nínú èdè Yorùbá ẹ̀ṣọ́ ni àwọn tó ń wà care of security ọba. Ọ̀sì ọba ló jẹ́ bẹ́ẹ̀, ẹ̀ṣọ́ ọ̀sìn ó lè jẹ́ òun ló di ọ̀ṣọ́ ọ̀sìn yẹn. Ọ̀sì ọba ló ń jẹ́ ọ̀sì. Ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń wò mí gan báyìí ẹ̀ mọ̀ ọba ló ń jẹ́ ọ̀sì. Ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ọ̀sì ọba ló jẹ́ bẹ́ẹ̀ o, ọba ló ń jẹ́ ọ̀sì, ọba ló ń jẹ́ ọwá. Àwọn kan tó ń pe ọba nílẹ̀ Yorùbá ni ọba tí tẹ́ bá ń gbọ́ ọwá, tẹ́ ń gbọ́ ọlọ́fin, tẹ́ ń gbọ́ ọ̀sì, àwọn ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ti wá ń gbọ́ ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ó mì pé ẹni tó jẹ́ security fún ọba ló ní ṣe. So òun lọ́ba máa ń rán tó máa ń dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá. Olóyè ọmọ Adéyẹmọ, èmi tó o bá pé Òṣùpá ní ọjọ́ ìwúyè ẹ tẹ́mi ò bá rọ́ṣùpá pè dí mi ò rí Pàṣọ pè, àwa Ondo state á pé Wàsíù. Ọ̀yọ́ state tó ti wá àwọn á pé Pàṣọ. Èkìtì state lọ́dọ̀ bàbá Èkìtì òun á pé Ṣínà Peter. Àwọn Ògùn state níbi tí wọ́n wà wọ́n á pé Òbé, bí sọ pé Òbé ṣèrè Òbé. Àwọn Èkó àwọn á pé Mẹ́gà, pé àwọn ẹ̀hẹ́ ó ti yẹ yí wọ́n pé. So àwa ìlú ẹkùn àwa àtúnpé kí lórúkọ ilé tó máa Davido àtúnpé. Ṣé ọjọ́ ìwúyè olóyè Sunday ọmọ Adéyẹmọ ọjọ́ ìwúyè yìí ó máa nípa